Orekelẹwa yìí ló Gbade ẹni tó rẹwà jùlọ àmọ́ ó ti wọ gàù lọ́dọ̀ Ndlea. Àjọ tó ń tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà tó sì ń fimú àwọn tí wọ́n ń lọ́wọ́ nínú ṣíṣe okòwò tàbí lo egbòogi olóró nílẹ̀ wa National Drug Law Enforcement Agency Ndlea dánrin ti kéde pé gbogbo ibi tí Orekelẹwa obìnrin tí wọ́n porúkọ ẹ̀ ní Queen Olúwadámilọ́lá Adérìnóyè bá sá pamọ́ sí làwọn yóò wá dé bó wọ ihò ẹ̀ka àwọn yóò bá wọ̀ ọ́ láti fọwọ́ òfin mú un wá jẹ́jọ́ lórí ẹ̀sùn gbígbé egbòogi olóró tí wọ́n fi kàn án. Alukoro àpapọ̀ fún àjọ Ndlea ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi ló ṣíṣọ lójú ọ̀rọ̀ yìí lọ́sàn-án ọjọ́ àìkú Sunday ọjọ́ 28 oṣù kìíní ọdún 2024 tá a wà yìí. Nínú àtẹ̀jáde kan tó fi léde ló ti ṣàlàyé pé láàrin ọ̀sẹ̀ tó kọjá ìyẹn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù kìíní yìí ìwádìí ìjìnlẹ̀ àti olóbó tó ta àwọn òṣìṣẹ́ àjọ náà nípìnlẹ̀ Èkó fi hàn pé ọ̀dọ́mọbìnrin tó rẹwà bí ọ̀kín náà ń fẹwà bójú ṣiṣẹ́ arúfin. Wọ́n ní olókoòwò egbòogi olóró ni wọ́n bá tọpasẹ̀ rẹ̀ lọ sínú ilé tó ń gbé nínú ọgbà ẹ́sítéètì Oral tó wà lágbègbè Lẹ́kì ìyẹn Oral Estate. Àmọ́ bó ṣe kẹ́fí àwọn agbófinró tí wọ́n ti ń béèrè rẹ̀ lẹ́nu géètì wọn ló ti pòórá bíi só ó sá lọ wọn ò rí mú lọ́jọ́ náà. Síbẹ̀ wọ́n tú ilé rẹ̀ wọ́n sì gbọ́n gbogbo kọ̀rọ̀kọ̀lọ́ fi yẹ́bẹ́yẹ́bẹ́. Wọ́n bá ẹrù rẹpẹtẹ egbòogi olóró tó tọ́jú pamọ́ síbẹ̀. Egbòogi kan tí wọ́n ń pè ní Canadian Loud tí wọ́n bá tẹ̀wọ̀n tó 600 kìlógíráàmù 606 kg lórí ìwọ̀n. Bẹ́ẹ̀ ni wọ́n bá àwọn èròjà kan tí wọ́n ń pè ní igbó. Wọ́n bá ẹ̀rọ tí wọ́n fi ń wọn ẹrù ìyẹn skéèlì ìgbàlódé àti òbítíbitì ike pélébépélébé tí wọ́n ń kó lẹ́búlẹ́bú sínú rẹ̀. Wọ́n tún rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ RAV4 SUV tí nọ́mbà rẹ̀ jẹ́ Lagos KSF 872 GQ. Ọ̀dà dúdú ni mọ́tò ọ̀hún wọ́n sì rí fọ́tò afurasí yìí nílé náà. Babáfẹ́mi ní kẹ́ẹ̀sì máa wò ó Orekelẹwa pọ́nbẹ́pọ̀rẹ́ yìí ló ní wọ́n dé adé obìnrin tó rẹwà jùlọ lọ́dún 2015 sí 2016 fún láàrin àwọn orílẹ̀-èdè tí wọ́n gbòmìnira lọ́wọ́ ilẹ̀ Britain ìyẹn Miss Commonwealth Nigeria Culture 2015/2016. Òun sì tún ni olùdásílẹ̀ àti aláṣẹ àjọ Queen Christmas Foundation. Ní báyìí Ndlea ti fi fọ́tò afẹwàpawó yìí hàn dé. Wọ́n ní bó bá fẹ́ràn ara ẹ̀ kó tètè ya fẹsẹ̀ ara ẹ̀ rìn wá sọ́fíìsì àjọ náà kó lè ṣàlàyé bí ẹ̀sùn tí wọ́n fi kàn án ṣe jẹ́. Àìjẹ́ bẹ́ẹ̀ káwọn tí wọ́n bá kẹ́fín rẹ̀ tètè tẹ àwọn agbófinró láago láìsọsẹ̀. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.